akọ̀ǹgúlẹ̀ẹ́gùn ọ̀gá lẹ́bìtì ọ̀gá lélẹ́kọ̀ọ́ ọmọ àwọn mọ̀ pa mòdé mọ̀ fẹ́ mọ̀ ń kọrin MC Blessiner mo dóde orin torí ọlọ́jọ́ bí òní ni mo ṣe wá ìyá mi Ajíbádé Fadékẹ́mi Fọláṣadé ọmọ ọ̀rọ̀ kú àìná òrosùn mọ́ dání gọ̀jọ̀gọ̀jọ̀ obìnrin re obìnrin wùyí àgàrà bí ẹni bá wọ ẹkùn sílẹ̀ Princess Adunni Ade ní TikTok ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ o mama engagement mọ́ wọlé mọ́ra bá ìyá connect to connect one ìlàyé ọlọ́run ò ní jẹ́ kó o parẹ́ máa lójú yára sàmí ògbétọ́ àmì mi èmi ò kù fìrìmọ̀ pé ní sọjọ́ bí rẹ ẹ̀gbọ́n rẹ àtàtà lọ́rọ́ ni wàá pè mí o ìyá mi Ọlájúmọ̀kẹ́ Júmìnì Tàló Àyìnkẹ́ Adé ayaba mi Adéníyì olọ́rọ̀ ni wọ́n á pè mí pé wọ́n á mọ̀ kí òun gbèjégbèjọ aláṣẹ Júmì collection níbi tí wọ́n gbé ń ta original Italian shoes and bag lóríṣiríṣi àpamọ́wọ́ owó àtàjèrè ọjà wọ́n pè mọ́ kí ọ kí mọ́ kí ọ kí lu ọlọ́gbọ̀ ẹnu wọ́n pè ń kí ọ dáadáa wọ́n ló kú ọdún àṣeyí ṣàmọ́dún orí ajẹ́ kó o ṣe tẹ̀mí bákan náà gbogbo ẹgbẹ́ host achievers organization wọ́n kí ọ wọ́n ló kú ọdún o wọ́n lórúkọ ajẹ́ kó o gbó nílé ayé kó o tọ́kọ̀ tágbàlagbà ṣe ọ̀pẹ́ nílé ayé ọ̀wá ní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ Afọláṣadé ńlẹ̀ màá rí màá ọ̀ra kì í jẹ́ kébi ọ̀pẹ̀ kánná àtẹ̀bí àárọ̀ àtẹ̀bí ọ̀sán àtẹ̀bí alẹ́ ìkẹ́kẹ́ ò ní pa ọ́ ní tiẹ̀ jàre olóríire o sì ní bá wọn fi gbogbo ara ṣàkó ọlọ́jọ́ bí orí kì í fẹ́ já lálẹ́ odò orí burúkú ò ní fọ́ ọ ò ní ráhùn owó lọ́lọ́ ọlọ́run ọba yára sàmì ẹ̀ ọ̀nà gbàrówó rẹ ò ní dí bọ́ ọba ti ń lù á máa dún fún ọ ni ogbó sásá ń lo gbá alábàáwọn agbóra kò ní tìgbín ogbó láíláí lógbó ẹ̀dán Afọláṣadé o ogbó láíláí lógbó rẹ ọ̀ya súnmọ́ mi síbi torí súnmọ́ ni là á mọ̀ sí ẹni jẹ́ ń bọ́ délùú bàbá tó bí ọlọ́mọ níkọ̀lé Èkìtì ẹ̀yin náà ni ẹ̀yin lọ́mọ ẹlẹ́kọ̀lé ọ̀bálayá sọ Ìkọ̀lé ìrùn má sọ ṣe kọ́ńtà àlàbòsè Ìkọ̀lé ìrùn má sọ ṣe kọ́ńtà àlàbàkòkò ọmọ oríire dádé ọmọ jìwàjìwà lẹ̀kẹ̀ ọmọ káwókáwó kábíyèsí o ọmọ àgbógbó mọ̀jà ọmọ girabata lókun ọmọ òkè kàǹkà lọ́nà ọ̀kà àjèjì kọ́ bá débẹ̀ àdẹni ẹbọra Ìkọ̀lé lọmọ olóṣè méjì gbá rìmìrìmì kanlẹ̀ ọmọ kòtò gìrìwò kó má gbá ọká tó kí àgbà ké kó tó kí àgbà gẹrẹyẹ níyàn ìkòtò gìrìwò kó módìdí ọ ní parókò ránṣẹ́ sọ́níṣẹ́ ọmọ olóṣè méjì takọtabo ọmọ olóró òjìnlẹ̀ ọmọ olóró àkókò ọmọ apajásúlé polú sẹ́yìn kùlé òde ajá ni mo bọ́ oúnjẹ lúlẹ̀ àbárẹ̀ lọ́nà ìkò ọmọ gbàmígbàmí kìí sojú míàmíà ògbómọ ni burúkú ojú ọmọ ẹlẹ́kọ̀lé ọ̀bálayasọ ọmọ ọwá ọmọ ẹkùn sùn roro ọmọ ajúwajúwa lẹ̀kẹ̀ wọ́n lọ́jọ́ bí Afọláṣadé Fadékẹ́mi òbí má ní wọ́n kí ọ̀hún òwúlẹ̀ sọ lẹ́nu ni òní fọdún èyí sòpin lágbára lọ́wọ́ olúwa ọba ọ̀tẹlẹ̀ yìí pẹ́ òní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ bọ́ ọba ń gbọ́ ẹ̀gbọ́n rẹ Ọlájúmọ̀kẹ́ Júmì Tàló Àyìnkẹ́ Adé ayaba mi Adéníyì ló pé o ti sọdún èyí náà orí ajẹ́ kó o ṣe púpọ̀ lókè pẹ́ẹ́.